Loro ẹ kú lédè àti onílé o. Ẹ káàbọ̀ ọ̀gá kébọ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta là á kẹ́yìn abá ti di tipẹ́. Ọ̀lára òkú tún jẹ búrẹ́dì ìgbẹ̀dẹ̀ kó fi ṣùránṣẹ́ ní. Torí pé òun ló ní gbogbo nǹkan nìkanwọ́, kò sẹ́ni tó lè dín ohun tó lọ́wọ́ bá tó fẹ́ ní kẹ́yìn lọ́wọ́. Orí ìkànnì kẹ́yà ti di kẹ́yà rèé nínú ìdáwà. Tó lè wọ́n ń gbọ́ wà nínú gbogbo gbogbo ọjọ́ mẹ́jọ tí a ti mọ́ fún mi láwọn àkọ́tún ìtú tí ò dúra wọn. Gbé àkàrà ẹ̀rẹ̀kọ́ ẹ̀tọ́ ìmọ̀nà ẹ̀rọ ní ẹ̀tọ́ ẹ̀kọ́ wò. Obìnrin ti gbà wà kékeré. Wọ́n bá ti ní àlọ́ra àkókò ìyá kan níyàwó ní sẹ́ẹ̀kẹ́. Ọmọ akérè òṣèlú máa ti ń jẹ́ sẹ́ẹ̀kẹ́. Ọkùnrin ìyàwó ní sẹ́ẹ̀kẹ́. Ilé yẹn ò lè forúkọ yẹn ò lè parọ́ bẹ́ẹ̀. Wàá ní kéńgbé o àkàrà ẹ̀rọ lẹ́tùkọ̀ wò. Ayé lọ àjọ alálùkẹ́ni káyọ̀tì di káyọ̀tì nílẹ̀ wà tẹ̀tí mú gbẹ̀wọ̀n àkọ́tù ètò ọlọ́pàá òjò kan torí pé bẹ́ẹ̀ ìta àfihàn ni kò jẹ́ bẹ́ẹ̀ ìta àfihàn kẹ̀lẹ́ náà ni kò jẹ́ òkú èèyàn ìta àfihàn àfa ni kò ṣe wá àsìkò sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ máa ń gbèdégbèdé àwọn ọmọ ojú kéèké kára kan kò jọra wọn torí pé tẹ bábà wọ sánmà náà lórí rárá àwọn òní máa ń bẹ lójú sánmà àrà tó wọ lọ́wọ́ bá ní fi sánmà dá ayọ̀ dúdú gbàgbà ayọ̀ àyọ̀ní ayọ̀ búlù bẹ́ẹ̀ ni o wọ́n dára tí ó pa wá lẹ́kùn ọlọ́mọ àdáwòrà ní. Ìlera lọ́rọ̀ lè tètè gángan ìlera lọ́rọ̀ lórí kẹ́níkẹ́ àti ìtẹ́mọ̀ gbọ́ ní ọjọ́ ọjọ́. lọ́mọ wípé ọlọ́run ọba mi kan jẹ́ ẹni tí èèyàn fojú di. Ọjọ́ ìṣẹ́gun. Sí rárá. Nígbà pé ọjọ́ rú. Lọ́run dá ẹlẹ́jọ́. Bẹ́ẹ̀ wọ́n ní àìkú ajé ìṣẹ́gun náà lọ́jọ́ Tuesday. Ó ti jẹ́ bá fún gbàgbé gbogbo àti ọjọ́. Ọjọ́ ìṣẹ́gun làwọn bàbá wa fi máa ń fi ètò ìlera lọ́rọ̀ sí ọjọ́ Tuesday. Sáà sí ọjọ́ ìṣẹ́gun. Wọ́n ní àìkú ajé ìṣẹ́gun ajé ìṣẹ́gun. Ọjọ́rú lọ́jọ́ Wednesday. Ọjọ́bọ̀ lọ́jọ́ Thursday. Ẹtì lọ́jọ́ Jímọ̀. Àbámẹ́ta lọ́jọ́ Saturday. Àbí o gbọ́dọ̀ wà mẹ́rin kò gbọ́dọ̀ lọ. Wọ́n kọ́ wa ní ilé ìwọ̀n ti kọ́ wa sá. Orúkọ tèmi ni Taofeek Shafihin Olapade. Ọmọ bíbí ìlú Ìbàdàn tó wọ́n máa jẹ́ ilé bàbá tó bí mi lọ́mọ. Ó kí Ọlọ́run ọba àbọ̀ àláwùrà bí. Ọba àjíhàn ní bàbá àbà àjíhàn ní yàgò ọba àṣọ. Ọba tó fojú síbi tó yẹ. Ó fẹnu síbi tó yẹ. Máa ti wá
wá lẹ́nu tó dáa lórí tó gbogbo ń kálukú wá fi rí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹnu wa náà ti jáde ní ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò bá tẹ̀ wáyà yín lẹ́nu gbogbo ọ̀fun wa lórí bákan náà ohun tí ń jáde nínú ọ̀fun wá sí wáyà kẹsì ra wọn bẹ́ẹ̀ ni o ọlọ́run ọba jí dára ayé ọba tó mẹ̀jẹ̀ á dá tí ò sì tó dára tó. ẹ̀yin ìyẹn bá ń ṣe ẹ̀ bá ń tẹ̀ láìjẹ́ ẹni kó dé ibi tó yẹ kó dé ètò ìlera lọ́rọ̀ olùrí àtúgbédé níjẹ̀jọ́ àgbé aṣojú tó jẹ́ aṣíwájú nínú àwọn elétò ìlera ń lo Ghana àgbé wá sí orí ìkànnì wa yìí tí wọ́n sì bá wa sọ nípa ìlera lọ́rọ̀ akọ̀tún ọ̀tún dókítà míì tó tún jẹ́ elétò ìlera lọ́rọ̀ òun la gbé wá láti ìlú Nàìjíríà tẹ́lẹ̀ máa rí gbogbo àwọn nǹkan tí wọ́n ń gbé ṣe nílé iṣẹ́ wọn bẹ́ẹ̀ ìlera lọ́rọ̀ lè ètò gangan ìlera lọ́rọ̀ bẹ́ẹ̀ wọ́n bá àǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ polówó ilé iṣẹ́ wa àbẹ́fẹ́ polówó ilé iṣẹ́ yín ẹ lè bá wa náà polówó ilé iṣẹ́ wa kò burú ẹ̀yin nọ́mbà tẹ́ mọ̀ wá sí nípa fẹ́ polówó ilé iṣẹ́ káyà o ẹ fẹ́ polówó ọjà tí náà ẹ kò wá sórí nọ́mbà yìí +233-260-878860 +233-260-878860 tàbí kẹ́kọ̀ọ́ wá sí nọ́mbà yìí +233-5019-32736 +233-5019-32736 ẹ lè WhatsApp wà lórí ẹ̀ ẹ lè wọ́n dà bẹ́ẹ̀ wọ́n àǹfààní ìtẹ̀bọ́ wà ní diaspora láti kóòdù sí o bẹ́ẹ̀ bá ti fi sí lọ. Adé òdi ni mímẹ́kì sẹ́fẹ̀ náà fólúkó bẹ́ẹ̀ ni ẹ ti nà níbẹ̀ ní mo tolúkórúkọ tèmi kíni Taofeek Shafihin lápàdé ọmọ mi ìlú Ìbàdàn kó bá jáde bàbá tó bí mi lọ́mọ àti ti dé. A pè dókítà wa wọlé wọ́n bá wa sọ̀rọ̀ nípa ètò ìlera lọ́rọ̀ bẹ́ẹ̀ ni a gbé wọn wọlé láìpẹ́ yìí ẹ̀ẹ́dẹ̀ máa gbọ́ bí àwọn ètò náà ṣe lọ. Ẹ̀yin tí ẹ bá fẹ́ bá dókítà wa sọ̀rọ̀ nígbà tí ẹ máa pè wá sí náà nù wọ́n bá tó gbé dókítà wa wọlé ẹ̀jẹ̀ àkọ́kọ́ lọ polówó ilé iṣẹ́ wa náà torí pé ìpolówó tẹ̀rí yẹn là ń mú o ọjà tá a bá polówó báwo ló ṣe tà bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pọ́kùnrin àtòmìnir náà ń polówó àwa náà ń polówó ara wa àwọn ìyá wa àwọn ọmọge wa ìwádìí lára àwọn ọ̀rẹ́ alẹ́ lipstick sẹ́kẹ̀ wọ́n á kún gbogbo ẹ̀ sójú gbèrè gbogbo wọn lọ àwọn náà ń polówó lọ bóyá mo rẹ̀ tí ó rajà yóò kẹ́ wọn sílé ní ọkọ̀ tó dáa bí aya tó dára. Ètò ìjọ àìpẹ́ ìpolówó náà ní àkókò òwò. Wọ́n ní ìsúnmọ́sókè ní ìgbésẹ̀ gangan. Wọ́n ká tó polówó lé àwọn ọjà wa náà. Ká tó wá mú ìyàpọ̀ tún ọjà tí àwọn bàbá wa product táwọn bàbá wa ti ṣe jáde. Dókítà wa ta gbé wá lè mí. Mo ti dárúkọ wọn. Ti dárúkọ wọn ẹni mi lórí bí mo kọ́ sí. Wàsílì náà mo fún àwọn tó dàpọ̀ ara wọn. Bẹ́ẹ̀ á fi gbogbo àwọn product wọn á fi wọn hàn yín. Bẹ́ẹ̀ èyí tí a bá gbọ́dọ̀ rẹ̀ àwọn kan náà ni wọ́n polówó ẹ̀. Àwọn tó wọ́n ń ṣe onígbọ̀wọ́ rẹ̀. Àwọn tó wọ́n ń ṣe onígbọ̀wọ́ rẹ̀ yẹn. Ó ti lẹ́nu kásìkìnì ká polówó ọjà wọn. Tábà wá polówó ọjà wọn lè yín òfin ṣe eléyìí dùn ó ṣe kíni. Ó kọjá bẹ́ẹ̀. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn. All over the world. Tẹ́ bá fẹ́ mọ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Aya TV rédíò jẹ́ kọ́ mọ̀ orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Aya TV rédíò ìkẹ́kọ̀ọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn. Aya TV rédíò ìkẹ́kọ̀ọ́ dádì ẹ mọ̀ mi o ẹ láìkẹ̀kẹ́ fọ́lọ́ ẹ. Aya TV rédíò ìkẹ́kọ̀ọ́ káyà o káyà o. Aya TV rédíò ìkẹ́ máa wò kẹ́ máa fọ́lọ́. Ẹlẹ́bẹ̀ wo orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman Ibrahim Káyà aláṣẹ iléeṣẹ́ Káyà guest house aláṣẹ iléeṣẹ́ heritage travel and tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlànà wa fún Káyà ìgbàdùn ẹ̀yìn àgbọ̀n wa àdúgbò wa ní ọ̀rẹ́ wa lórí Káyà rédíò oríṣi ètò láwọn ọmọ wa fún yín ẹ̀ẹ́dẹ̀gbọ̀n gbádùn dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wá àdéhùn máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n àti máa bá àyàn náà ní kọ̀ọ̀kan. a máa fún yín ní soccer tips a máa fún yín ní sports a lè máa fún yín láwọn tó ẹ pé ẹ tó bá ń jẹ́ fans a lè mọ̀ rí nǹkan
tó gbádùn láti máa tẹ̀lé wa. ó tẹ̀ fi dákàtà wà fún wọn ní o ó tẹ̀ fi wọ́ọ̀dẹ̀ fọ́ àwọn náà mọ̀ wá fún o ẹ mọ́ fọ́lọ̀ wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ lágbá ọlọ́run ọ̀wà láàmú wa ẹ̀yìn láàmú bá ọ alájà mẹ́rin fún àwọn káyà lórúkọ tuntun. Aya TV rédíò ní kẹ́ máa wò kẹ́ máa kọ́ ẹ káàbọ̀ padà sórí ìkànnì Káyà TV tètè máa ń gbọ́ wa lórí ètò ìlera lọ́rọ̀ láti máa sọ̀rọ̀ nípa ìlera ara wa. àní ẹ̀mí tí ò já ta ẹ̀ ní yẹpẹrẹ ní kúkúrú ni ẹ̀mí tí ò já ta ẹ̀ ní kíni ní yẹpẹrẹ ní tàbá wa ń jata tá à ń dìbò tá à ń jẹran ó yẹ ká náà sùkú táwọn jẹ́ gbogbo ara wa àwọn nǹkan tó dáa àwọn nǹkan tó dáa fún àgọ́ ara wa táàbù sí kíni táàbù jọlọ́gbọ́n táàbù jọlọ́yè táàbù láyè jàǹfààní gbogbo tá a gbélé ayé ṣe nígbà bá ṣiṣẹ́ láàárọ̀ tá a bá ṣiṣẹ́ lọ́sàn-án bọ̀ wá sùn lé bá wá sùn lé ńkọ́ ẹni para yìí náà kíni ara yìí náà yìí ṣe kíni ìsòkúta bẹ̀rẹ̀ fáwọn àǹfààní ìdàgbà gbé dókítà wa wọn láti ìlú Nàìjíríà láti wá bá wa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó yẹ fún àgọ́ ara wa. àpò dókítà wa wọlé báyìí láti ìlú Nàìjíríà. bàbá sàlẹ̀ kọ̀ọ̀kan kò lè ṣe ní lórí ọ̀dọ́ ọlọ́run ọba làwọn. èyí tẹ́ bá fẹ́ bá dókítà wa sọ̀rọ̀ kankan bóyá ẹ bá dúpọ̀ ètò wa yìí ẹ wá rí i pé ẹ rí i pé nǹkan tí wọ́n ń ṣàlàyé fún wa nínú ẹ̀ ìkẹ́ náà jẹ́ nǹkan tó ṣe pé ń bẹnu àgọ́ ara rẹ̀ má farapamọ́ o má farapamọ́ rárá béèrè lọ́wọ́ dókítà wa àjò wọn wọlé báyìí ó pè wọlé báyìí dókítà wa ó pè wọlé láti di Nàìjíríà. dókítà Alhaji Ibrahim Abdulrauf Ayilara. Bàbá ẹ bá wa pè sórí nọ́mbà stúdíò ó yá kájọ yìí wọlé ẹ pè sórí nọ́mbà stúdíò ó yá. Ìlera lọ́rọ̀ ètò ìtògángan ìlera lọ́rọ̀ ẹ̀mí tí ò tọ́jú ara ẹ̀ ní yẹpẹrẹ ní o tó bá ń jẹ wà tó ń jẹ búrẹ́dì ìgbà mi tó ń jẹ táàgì àmọ́ kó wàhálà bágo ara wa nígbà tá a fi gbé dókítà wa akọ́ṣẹ́mọṣẹ́ láti ìlú Nàìjíríà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ káàsán o dókítà wa. Ẹ rárá sà. Ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn kan lè máa èèyàn tó ń bẹ lórí ìkànnì. Láti ìlú Nàìjíríà. Dr. Alhaji Ibrahim Abdulrauf náà ẹ káàbọ̀ bàbá wa Alhaji wa Abdulrauf Ayilara Ibrahim àbí ẹ rọra sà Olúwa yóò mọ̀ sọ agbára dọ̀tún. Ìtọ́jú àgbẹ̀ yín wá sórí ètò ilé ni wípé ètò amásètò kan lè ṣe wa ìtàkùn ní ìlera lọ́rọ̀ àti wá rí gbogbo àwọn product yìí káàkiri bẹ́lẹ̀ yóò gbà wí a ní product yìí kó rà bẹ́lẹ̀ yóò gbà wí a ní eléyìí kó rà àwọn tó bọ̀ Nàìjíríà wọ́n rà wá sí Ghana àwọn ará Ghana wọ́n bèrè ní Nàìjíríà tálẹ́ni tó ṣe product jáde sáfúsá ni àbí Yorùbá èèbó ni àbí ẹjẹ́ àti èwúlẹ̀ já wa àfi wá nọ́mbà yín kan wípé agbọ́dọ̀ èyí wá sórí ètò ìlera lọ́rọ̀ àwọn pírọ́tà yìí jáde àǹfààní wo ló yẹ fara ìgbà tí mo kà mo rí oríṣiríṣi ni ẹ̀gbọ́ èmi nìkan kọ́ ní jàǹfààní ètò yìí kí n gbé bàbá yìí wá sí kíní àwa pe nọ́mbà wọn lẹ bc lábẹ́ àtọrọ àyè lọ́dọ̀ yìí bàbá wa ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí káwọn tó gbórúkọ ẹni tó ń sọ̀rọ̀. Láti Nàìjíríà tẹ́ jẹ́ òṣìṣẹ́ ẹ bá ń ṣàlàyé iṣẹ́ tẹ́ ń ṣe. Mo jẹ́ olùdásílẹ̀ ilé-iṣẹ́ ìlera Shafihin Divine Global Limited. Tó. Tí èròǹgbà wa òun náà ni pé báwo ni àwọn èèyàn ṣe ní àlàáfíà nítorí pé ẹni tó bá ní àlàáfíà òun náà ni yóò lè ṣe gbogbo nǹkan bẹ̀rẹ̀ ṣe.
ìlú wo gangan lẹ ti ń sọ̀rọ̀ ìlú wo gangan lẹ ń gbé níbi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀. Àkóbọ̀ ojú nílùú Ìbàdàn tó ẹ ṣe bàbá wa nínú àwọn nǹkan product tí ẹ wá ẹ wọlé lè ṣàlàyé fún wa bẹ afẹ́kẹ́ ṣàlàyé fún wa. Àgbọ́yé. Àgbọ́yé. Náà bismillah alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ba'd. Àgbọ́yé. Ọlọ́run nìkan ló mọ bí agbára rẹ̀ ṣe mọ. Àgbọ́yé. Supplement. Tó bá ní nǹkan wú sínú ara. Àgbọ́yé. Àgbọ́yé. Àmín. Dókítà mo ní mo róògùn yẹn ní Ghana ni wọ́n ti ń ròyìn ẹ̀ tí mo ti gba nọ́mbà mi. Mo ní oògùn yìí ta ni ó ṣe wọ́n lọ́mọ Nàìjíríà ló ṣe ẹ dákun ẹ fún mi nọ́mbà ibi tí mo ti rí oògùn yìí lẹ́bàdàbọ̀ rẹ̀ ṣe é fowó tìtì. Oògùn tí wọ́n béèrè yẹn gangan tẹ́ ẹ kó wá Ghana yìí tí wọ́n ń pọ̀tù wá Ghana yìí ẹ dákun ẹ bá ń darúkọ ń gan mọ́ kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ mi lórí náà. Oríṣi méjì. PID stuff. Socially. Àgbọ́yé. Aláàjì dókítà mo fẹ́ kí àwọn èèyàn gbọ́ ìpolówó tẹ́ ẹ ṣe fúnra yín ẹ jẹ́ káwọn ẹfun ní sẹ́sẹ̀ ẹ̀yin náà bá wa ṣí ẹ̀ bẹ́ẹ̀ torí àwọn olólùfẹ́ yín wọ́n fẹ́ wo bó ṣe ń lọ ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé ìpolówó ẹ̀ kí n gbóhùn ẹ̀ síta káwọn èèyàn ó lè rí. Òun náà ni àwọn èròjà ti jáde. So kí ni orí ṣiṣẹ́ fún bó ṣe wà yìí?
òun náà ní pé èyíkéyìí tó máa ń pè ní bóyá òkúta wà ní òróǹro ni tá ń pè ní gallbladder stone àbí òkúta wà nínú kíndìnrín ni tá ń pè ní kidney stone àbí kidney ní àwọn infection kan sí kejì ni pẹ̀lú ìyọ̀ǹda àtọ́lọ́wọ̀n ọba àlekèọlá ń tá a kó kalẹ̀ lágbára ọlọ́wọ̀n ọba àlekèọlá ń tá a ti ń fún àwọn èèyàn tọ́lọ́ sí ìfẹ́ àlùbáríkà sí so náà ló jẹ́ pé eléyìí náà bó ṣe wà nílẹ̀ yìí ó ń lọ sí ọ̀dọ̀ ìkan náà àwọn patient wa náà ni tí wọ́n order fún oògùn yìí so náà látọ̀ fi ní pé ká tún jẹ́ kí ẹ̀yin èèyàn wa náà ká tún kẹ́ tó ṣàǹfààní bẹ́ẹ̀ fún èyíkéyìí àìsàn tí kálukú bá ní bùkátà sí ẹ̀jẹ̀ tí kálukú bá tó bá ń ṣojú kálukú ẹ̀jẹ̀ ká bá wa sọ̀rọ̀ ká private chat wa pẹ̀lú ọ̀dà àtọ́lọ́wọ̀ bá nìkẹ́ ọlá ọlọ́run nífẹ̀ẹ́ àṣẹṣẹ ìfọ̀kàn ẹ ṣe tààtàrà láti fi máa pàdé. Working for any kind of infections in the body, anything like STD, PID, stuff like that is working for it, like seriously. And also this one is working for pipe, like jelly. It's working for it and it's cured so fast. Just come to Shifa Home and take the best thing you are looking for here. And also, this one is working for many things, especially infection. It's working for you very well. And this one too, jelly, like pie, it works for it like so fast. So I like yours. Shifa Hope here. Can come patronize us here. We polówó ọjà tí àwọn dókítà wa Ibrahim Ayilara tí wọ́n ṣe àkúrò tí wọ́n kò dáadáa. Bàbá ó yá ẹ bá wa mú ní ẹyọ kọ̀ọ̀kan. Èyí tí ẹ kọ́kọ́ kó sí orí tébù yìí tí ẹ tún ṣàlàyé pé àwọn kan ní ọjà ẹ kọ́ bá ń ṣàlàyé ìyẹn fáwọn èèyàn náà. Irú iṣẹ́ wo ni àwọn òògùn yìí ṣe? Náà. Àti àlàyé díẹ̀ lórí tó tán ó yẹ kí lè mú. So, àwọn ọ̀gá ìgbésẹ̀ àkókò ní tébù yẹn ta bóyá kidney stone ni o àbí gallbladder stone ni o ìyẹn tàbí òkúta ní ìyẹn kíndìnrín kí ló sì máa ń fa àwọn òkúta ìkíyèsí òkúta táwọn ń gbà ń bẹ̀. Kìkìsì òkúta tá à ń sà ní. Kò sí òkúta tá à ń sà ń bẹ̀. Látara àwọn nǹkan kọ̀ọ̀kan ló jẹ́ pé à ń jẹ. Tó jẹ́ pé bí láti bí wọn kù, ó ní àwọn oúnjẹ kan tó jẹ́ pé kò lọ ká máa jẹ. Tó jẹ́ pé oyin lọ mọ́ dúró sínú àwọn òróró tàǹtẹ̀ àbí kíndìn tàǹtẹ̀. Tàbí kéèyàn ó gbé àwọn oúnjẹ tó láti jẹ́ àgbà yìí. Láti àwọn ọ̀gá tó máa ń fà nìyẹn. So bí ẹ̀rọ àti bẹ́ẹ̀ tó jẹ́ pé bí o tó jẹ́ ìgbà ó jẹ kùkú bẹ́ẹ̀ni àti lọ́dún bẹ́ẹ̀ ní ìmọ̀ kúrò ó jẹ pẹpẹsì láàárọ̀ ó jẹ bọ́ọ̀sì lọ́sàn-án. Tó bá tó dáná tó tún jẹ pẹ̀lú. Gbogbo àwọn oúnjẹ náà ni ó máa ń ṣokùnfà èrò ní àìsàn ìbùsùn àti gallbladder stone. Dókítà, àwọn oúnjẹ tẹ dápọ̀ gbogbo ẹ̀mí gbajúmọ̀ oúnjẹ tá à ń jẹ tó jẹ́ pé àgbọ̀dọ̀ mẹ́jẹ lójúmọ́. Èwo la wá fẹ́ jẹ báyìí o? Pẹ̀lú tí èrò ìgbà tí ẹ̀rọ á jẹ́, ó gbọ́dọ̀ jẹ́ bí ẹ̀ka lógún náà ní ilé tó lọ àtẹ̀jú ẹ̀mẹ́ta láti bí ìlú ìpínlẹ̀ tó gbé ọmọ ní oúnjẹ tá a máa jẹ. Èmi ká sọ pé àgbẹ̀dẹ bá tẹ̀wá láàárọ̀ àbí bẹ́ẹ̀bù àti ẹja láwọn ẹ̀fọ́ máa ń bẹ̀rù àbí bẹ́ẹ̀bù àti mínírà. Tí ọdún méjèèjì
Okay. Question. Now, Àgbọ́yé. Okay. Àgbọ́yé. Àgbọ́yé o. Àbí tá a bá yàn lájẹ̀. Mo jẹ́ mo fẹ́ kú kọ́ ló ń jẹ́. Remedy for 2 more. Toxifier. Àbí o. Also, you see the best from us. Yeah, you see the best from us, inshallah. Ọlọ́run yà wá yà. Àgbọ́yé. 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 Àgbọ́yé o. Àgbọ́yé. 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 Okay.
Okay. Tí ò ní mọ́gbà títọ̀ ń jáde tó fẹ́ tọ̀ mọ́. So that ilé ìlú fún yẹn láti mọ tí ń ṣẹlẹ̀ ní àwọn internal organs bóyá ẹ̀dọ̀ ni o bóyá liver ni o pancreas ni o lungs ni o òyìn ó mọ kí ni kò káwọn nǹkan yìí wà. Tó wà nínú ara rẹ̀. Àgbọ́yé. So that yóò fi mọ téèyàn ó tọ́jú èèyàn kan ní ọ̀gá ní sọ́kọ́ kan nílẹ̀ lójijì. Ọgbẹ́ tí nílẹ̀ lójijì kì í ṣe pé nǹkan kò sí mọ́ o. Nínú 95% iye tí wọ́n kàn sọ tó kàn ṣubú, òun náà ní nǹkan tí ń ṣe wọ́n tá fi ń dín mọ́ra. Tí kò pàkópa ìwọ́n ṣàlàyé nìkan nítòsí ní ládùúgbò tó jìnnà sọ́dọ̀ wa díẹ̀. Pé wákàtí tó síkì náà ni kí wá ló ṣe kò mójútó ra rẹ̀ láti bí ọdún 5 ló ti rí nǹkan oṣù kẹ́yìn. Láti bí ọdún 5. Ó sì ń sáré ọmọ ọjẹ ọmọ ọmọ lọbiṣẹ ọmọ sì fírídọọmù ọmọ òṣègbà ọmọ ṣàwò. Nígbà títà dé ní ìsìn sáwọn ò ní sáyé wọn. Pé káwọn ọmọ yẹn máa rí òbí wọn náà nínú wọn fi máa dùn. Kí wọ́n tún ní pé kí wọ́n fi bá àrí dáadáa ṣe wọ́n ń pa ìsan tí ẹ mọ́ra. Tó bá ṣẹlẹ̀ tán àwọn ọmọ ṣayé wọn àbọ̀ yẹ kéèyàn mójútó nìyàn torí pé kéèyàn lálàáfíà láti fi jẹun àwọn ọmọ yẹn náà ló dáa. Tó dókítà. Bẹ́ẹ̀ ni dókítà mo fẹ́. Láti ní ìtànpé ní gallbladder stone kidney stone tí ó sì jáde láì ní nínira kankan láì mú nira kankan dání. Òun náà ló fi fà mí ìjọba tó bá ti ṣẹlẹ̀ báyẹn á tó wá sẹ́ndẹ̀ káwọn olè bá rí pé ẹ̀rí máa jẹ́ mi ìṣòro tó bá ti ń jáde ní ara wọn láwọn sọ pé ẹ máa snap ẹ̀ sí wa kẹ́yìn ní ìmọ̀ ẹ̀rí tí ń jáde lára yín kọ́mọ́dà bí ẹni pé àwọn orí kankan tó bá ti ń jáde ẹ máa snap ẹ̀ náà ló fi bàtà fi máa ń sẹ́ndẹ̀ àwọn ẹ̀rí yẹn sáwọn èèyàn wa káwọn olè bá rí. Gẹ́gẹ́ bí àlàyé lórí ti gallbladder stone and kidney stone. Dókítà, nínú àwọn pọ́dọ̀tì àwọn oògùn tẹ̀sí ní bí oríṣi mélòó ló wà nínú àwọn fídíò tẹ̀sí sẹ́ǹdì sí wa yìí? Pọ́dọ̀tì méjì olówó àná. Toxifier.
Music Laser. tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ quick ejaculation ọlọ́mọ nínú sábàbí gbogbo ẹni tó bá jẹ́ pé tó bá ti ń dọ́dọ̀ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ báyìí tó bá ti ojú ẹsẹ̀ náà ní ti dàgbẹ́ ọmọ ẹlẹ́nu mi 30 seconds ìyẹn lọ́kùnrin Ilé-iṣẹ́ ìdìbàjẹ́. wọ́n lọ́nà mi 1 minute ẹlòmíì 2 minutes man wọ́n lọ́nà bá pé kéèyàn ṣe kò gẹ́ flush shatan sọ yìí kì í sábà láàrúyìn rẹ̀ fúnra wọn náà ni wọ́n sọ pé àǹfààní tó ṣe fáwọn nílé bẹ́ẹ̀ náà ló ń lọ́nà gbogbo máa ṣiṣẹ́ fún ẹni tó bá jẹ́ pé nǹkan oṣù rẹ̀ náà ń ṣe ségesège tàbí kò wá dáadáa ọlọ́mọ ní ìpábà so ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun náà ni ti infection bóyá ká máa sọ̀rọ̀ nípa PID ní o STD ní o staphylococcus ní o staphylococci ní o so gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ àbí cervical erosion ní o nínú àwọn oríṣiríṣi infection àbí cervicitis ní o so gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ àwọn agbára rẹ̀ mọ́ ká pẹ̀lú ìyọ̀ǹda àtọ́lọ́wọ́ bá àdìkẹ́lá bọ̀ ní tí ó fi ń dáa jù wọ́n ti ní àìsàn kẹtẹ́lẹ̀ tó jẹ́ àìsàn infertility àìsàn yẹn tuber blockage ni kí okùn tó ń gbé ẹyin lọ sílé ọmọ oníyẹn wá block táwọn obìnrin ti ń ṣe nǹkan oṣù tó máa ń pè ní àpò láì nǹkan oṣù so kìnìyẹn wá dí látara ibi tó sì máa ń bẹ̀rẹ̀ náà ní látara kéèyàn ní infection kéèyàn ní toilet disease tó treat ẹ̀ kò sáà manage ẹ̀ náà ni. àwọn nǹkan tí ọlọ́run bá dúró ládàá sí wa lára táwa ń lọ sí ìgbìyànjú lórí ẹ̀ tá a lọ kọ́ káàkiri nílùú so ìjọba fẹ́ máa bẹ̀rẹ̀ pé látara pé nǹkan ìjọba wà lára rẹ̀ kò tún wá jáde kọbi ara sí tàbí ká sọ pé bóyá ọ̀rọ̀ orí náà ni ó lè mọ́ fún wò ó. ìjọba fẹ́ mú ovarian cyst náà lọ́wọ́. Doctor, infection táwọn èèyàn máa ń sọ àbí disease táwọn èèyàn sọ yẹn báwo lẹni tó bá ní infection lára báwo ni wọ́n ṣe máa mọ̀ pé òun ní àti ẹ ti sọ pé èèyàn máa ń kó lára ní toilet báwo ni ẹ ṣàlàyé ìyàwó fún wọn. ọ̀nà tó yẹ fi mọ̀ lóun ti ní òun pé àkọ́kọ́ ojú ara yíyún. bákan náà ni pé kí nǹkan oṣù kó máa ṣe ségesège tàbí kéèyàn máa ṣe lẹ́ẹ̀mejì lóṣù tàbí lẹ́ẹ̀mẹ́ta lóṣù tàbí kó máa dì nǹkan oṣù kó máa dì kó máa dúdú kí nǹkan funfun kíkí kó máa jáde pọ̀kìtì lára ọkùnrin tàbí tó bẹ̀rẹ̀ àwọn infection tó ti ń lágbára bọ̀ nìyẹn so tí ẹ bá ti ń kan ní àwọn àpẹẹrẹ yìí kí èèyàn tètè kí ìsára kí ìsára kí nǹkan oṣù ọlọ́run pọ̀ jù òun ni àwòsàn ya ni àpẹẹrẹ infection nìyẹn. ó dáa dókítà. kéèyàn máa gbé lẹ́ẹ̀kan láàrin oṣù márùn-ún láàrin oṣù méjì àbẹ́ẹ̀ méjì ní ọdún pàápàá àwọn tí wọ́n bá tán bá máa ń ṣe family planning àwọn àmì tí wọ́n máa rí tí ò fi hàn pé infection ti wọlé nìyẹn. Dókítà ẹnìkan kọ ìbéèrè kan síbí wọ́n wá ní oògùn infection yẹn ìpè nínú àwọn product yín ìjọ ti wà ní Ghana yìí àbí ò tí ì sí ní Ghana àti pé èlò ni wọ́n ń tà ẹlẹ́kẹta pé ibo ni wọ́n ti lè rí. oògùn
nǹkan tó wá ṣẹlẹ̀ lórí ti location yẹn àwọn padà nípa àwọn bá wa ṣàlàyé fún àwọn èèyàn àdírẹ́sì ibẹ̀ yẹn a máa ṣẹ̀ṣẹ̀ sẹ́ǹdẹ̀ sí nọ́mbà ọ̀dọ́ ni tí wọ́n ti gẹ́ẹ̀tì ẹ̀. Èlé wá ní títà rẹ̀ kí ló bá dé táwọn èèyàn fi lè mọ iye rẹ̀ pé ẹ̀sẹ̀ bọ́ǹdì ni torí àlè ráwọn tó fẹ́ jẹ́ alágbàtà táwọn náà fẹ́ tà á so àkọ́kọ́ àbẹ̀rẹ̀ nọ́mbà lọ́wọ́ yín nọ́mbà yín ti wà ní ẹ̀tù lọ́wọ́ aṣọ bọ́ọ̀dù èló ni wọ́n ń tà ní ẹyọ àbí táwọn ẹ̀bá fẹ́ rà ní bọ́ǹdù báwo ni wọ́n ṣe fẹ́ rà tán ṣe fẹ́ ríra. ìyẹn ẹyọ kan àbí ok dókítà ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní pé oògùn yẹn báyẹn pé wọ́n wá ra ẹyọ kan ń sìn báyìí ó máa tó bí mélòó àbí oṣù mélòó tí ẹni tí nǹkan mẹ́ẹ̀ bá ń ṣe tó fi lè lò àbí àgbà wà láyé wọn ó tún máa wà lára product náà o ṣùgbọ́n káwọn èèyàn lè mọ̀ wípé yàtọ̀ sí pé wọ́n ẹ ti pọ́n sára product ó máa tó bí mélòó àbí ìgbà mélòó tẹ́ni yẹn lè lò tẹ́ pé yóò fi ní àǹfààní pé ó gbádùn. Àbí o. ìkànnì àwọn àwa sì máa ń sọ pé mílíkù kan ò sí àyàfọ̀ gbókù tó jẹ́ pé so ó ti pẹ́ ní bí pẹ́ńtù ẹ̀yẹ tó bá ti ṣe pẹ́ lára ẹni yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. So ẹtù tí rí bá infection jà láti bí ọdún bíi márùn-ún. Wọ́n á ní fọkàn sí pé àwọn ti lù lọ́sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì kódò lè gbà wọn lóṣù méjì tẹ̀lé ní ilé tó bẹ́ẹ̀ kó tó tán. Ṣùgbọ́n bí abí tí o ti di bẹ́ẹ̀ bí oṣù kan lọ àbọ̀sù méjì àwọn lè lọ́ lò ju bẹ́ẹ̀pẹ̀ ọkàn lọ. Àgbọ́yé. Àwọn ènìyàn lè ju bọ́ọ̀tù ọkàn lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ tó jẹ́ pé infection yẹn ti pọ̀ ó ti pẹ́ lára wọn so tí wọ́n lè bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bí bọ́ọ̀tù méjì tàbí mẹ́ta. So dosage ẹ̀ ṣíbí mẹ́rin sí ní àárọ̀ àtàlẹ́. Dókítà ẹ jẹ́ ká lọ bí ìpolówó ẹ jẹ́ ká rìn lórí ìpolówó àwọn product yìí ẹ fún àṣẹ fídíò sí ìdáhùn ẹ̀yin lẹ́yìn. Ready for 2 more. Toxifier. This cleanser. Flusher. Supplements. Welcome to Chicago. Health and care services. Náà bisimilahi alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillahi wa baad. Dúpẹ́ fún Ọlọ́run ọba àníkẹ́lá bákan náà tọrọ kí àdìgẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam abẹ náà kọ́ mọ́ fi yàtọ̀ sí ẹnì kankan wa. Ẹ̀yin olólùfẹ́ wa kí ni nǹkan tí a tún fẹ́ sáré ṣe àǹfààní rẹ̀ fún wa ní àsìkò yìí òun náà ni àwọn èròjà tí a kó kalẹ̀ eléyìí tí ó jáde láti lè ṣe Shafihin Dubai Global Limited òun náà ni àwọn èròjà yìí ti jáde. So kí ni ó ń ṣiṣẹ́ fún bó ṣe wà yìí òun náà ni pé èyíkéyìí tá máa ń pè ní bóyá òkúta wà ní òróǹro ni tá ń pè ní gallbladder stone àbí òkúta wà nínú kíndìnrín ni tá ń pè ní kidney stone àbí kidney ní àwọn infection kan sí kejì ni pẹ̀lú ìyọ̀ǹda àtọ́lọ́wọ̀n bá àlìkẹ́ọ́lá ní tá a kó kalẹ̀ lágbára ọlọ́wọ̀n bá àlìkẹ́ọ́lá ní tá a ti ń fún àwọn èèyàn tó lọ́n sì fún àlùbáríkà sí i so náà ló jẹ́ pé eléyìí náà bó ṣe wà nílẹ̀ yìí ó ń lọ sí ọ̀dọ̀ ìkan náà àwọn patient wa náà ni tí wọ́n order fún oògùn yìí so náà látún fi ní pé ká tún jẹ́ kí ẹ̀yin èèyàn wa náà ká tún kẹ́ tó ṣàǹfààní ń bẹ fún èyíkéyìí àìsàn tí kálukú bá ní bùkátà sí ẹ̀jẹ̀ tí kálukú bá tó bá ń ṣojú kálukú ẹ jẹ́ ká bá wa sọ̀rọ̀ ká private chat wa pẹ̀lú ìyọ̀ǹda àtọ́lọ́wọ̀n ọba àdìkẹ́ọ́lá ọlọ́run nífẹ̀ẹ́ àṣẹṣẹ nìkọ̀ọ̀kan wa
ẹ ṣe tààràtààrà láti fi máa pàdé. Working for any kind of infections in the body, anything like STD, PID, stuff like that is working for it, like seriously. And also this one is working for pipe, like jelly. It's working for it and it's cure it so fast. Just come to Shifa Home and take the best thing you are looking for here. And also, this one is working for many things, especially infection. It's working for you very well. And this one too, jelly, like pipe, it works for it like so fast. So I like yours, Shifa Hope Care. Can come patronize us here. We really appreciate you, and also you see the best from us. Yeah, you see the best from us, inshallah. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ káàsán o, mo kí gbogbo wa lórí ìkànnì. Láti iléeṣẹ́ Shafihin Divine Healing, òun náà la ti ń sọ̀rọ̀. A fẹ́ sọ nípa àwọn oríṣiríṣi àwọn product tá a ní fún àwọn àìlera ara wa. So òun náà ni irú eléyìí báyìí nísìnyí ó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí, then ẹni tó bá ní quick ejaculation ó ń ṣiṣẹ́ fún orúkọ ẹ̀ ní flusher ló báyìí. Eléyìí ó ń ṣiṣẹ́ fún infection, ẹni tó bá ní oníranran infection lára, eléyìí ń ṣiṣẹ́ fún infection, ó dẹ̀ tún ṣiṣẹ́ fún tumor. So iṣẹ́ tòun nìyẹn. Miracle in Camel, Allahu Akbar kabira. Miracle in Camel, ó ní bá a ṣe fi ń treat àwọn patient wa, ó sì dá pọ̀ ká mọ̀ ní nílé. So ẹni tó bá fẹ́ àlàyé lórí ẹ̀ kàn sí wa kí wọ́n DM wa. Oyin gidi, alóyin gidi ní Shafihin Divine Healing, alóyin gidi. Nítorí pé tá a bá fẹ́ fi oyin, tá a bá fẹ́ fi ṣe ìwòsàn, a gbọ́dọ̀ lo oyin tó bá gidi. Oyin gidi la gbọ́dọ̀ lò. Tá a bá lo fake, à ń fi ń dákún àìsàn ara ni. A ní oyin gidi ní iléeṣẹ́ wa, ẹ kàn sí iléeṣẹ́ wa. A ní supplement now, iléeṣẹ́ Divine Healing, iléeṣẹ́ Shafihin Divine Healing, àwa náà ni a tún ṣe supplement. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Now I'm here to advertise this product, which is food supplement. Is it food supplement, and it's really working. Like it works for immune system, organic. Like it works as an organic, and also if you use it, you're not using cream or anything. It will make your flesh clean, and you will drink it with, you can drink it with milk or for so on and so forth like that. And also this thing also, like, it cures the most thing in the immune system, like it will make you feel very good, and you feel very comfortable with yourself after using this thing. Trust me, it works for you. It works for me, it works for you, inshallah. And also, this honey is an original honey. If you come to this place, Shafihin of Divine, like, they will give you the best results you are looking for, because this honey is original. Before you can see original honey out there, like, it will suffer with people a lot, and here you will see the best results. I recommend this one, very best results. Ilera lọ́rọ̀ ètò gangan ní ìlera lọ́rọ̀. Ìlera tẹ̀rí náà lògùn ọ̀rọ̀. Lórí kẹ̀kẹ́ káyà tí bí káyà lè ti yọ. Afúrákànnà làwọ̀ aládùn kàní ṣe tòrọ́tòrọ́ station náà láti ní tàbí rọ̀ bí òwe. Abíta àti rọ̀ bí òjò. Nítorí pé ọ̀gá nìkan láwùjọ òkúta ilé iṣẹ́ tó dáńtọ́. Iléeṣẹ́ tẹ̀lé bá dòwò pọ̀ tí gbogbo aráyé mọ̀ gbọ́n tẹ̀lé ilé ayé ṣe.
dáadáa àlùbáríkà lálùbáríkà lèèyàn súnmọ́ alálùbáríkà náà ni wọ́n ń dínkì lálùbáríkà nẹ́tíwọ̀kì àlùbáríkà méjì tó bá so papọ̀ mọ́ra wọn ẹgbọ́ kí ni wọ́n bí àlùbáríkà náà àlùbáríkà tó pọ̀ ní nígbà tí ní ẹ̀dára papọ̀ mọ́ lè ṣe wà nígbàtẹ́ ní ìlú wá sí náà ní +233-260-878-860 tàbí kẹ́kọ̀ọ́ wá sí +233-5019-32736 wọ́n lè WhatsApp wa kẹsàn-án tẹ́ bá fẹ́ níbẹ̀ fáfáà ní ìjẹ́ bá fẹ́ àwọn product ògùn tí àwọn dókítà wa Ibrahim Ayilara tí wọ́n ṣe jáde láti ìlú Ìbàdàn táwọn èèyàn dẹ́rẹ́ àwọn tìkìtì níbí èmi náà rí nọ́mbà àwọn aládàra product wọn Ghana níbí mo rí táwọn èèyàn ń ròyìn rẹ̀ gba àwọn ogun wo nílé wọn ní Nàìjíríà náà wọ́n ti kó wá ẹ dákun ẹgbẹ́ ń wò ó ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ bá ní tó ń jẹ́ disease àbẹ́ yìí tó ṣe pé àwọn òkúté tó kò sí gbọ́ǹtà ẹ tẹ̀fẹ́ kó lọ ẹ dákun ẹ kàn sí Dr. Ibrahim bàbá wa Ayilara wọn á tún tó kọ́ ọ́n dálẹ̀ kan sí wọn jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ wọn tá à ń pè ní ṣìfáwò tí ìgbà sí mistake yìí kí Ọlọ́run bá kí ó bá wa tó fi àlùbáríkà sí. náà bàbá wa ẹ bá ń dárúkọ ní iṣẹ́ yín fún àwọn èèyàn kí wọ́n lè mọ̀ ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ni pé àwọn pírọ́dọ̀tì tó tún kù àwọn èèyàn sọ fáwọn nídìí níbi Ghana bí ẹ bá wa dárúkọ nọ́mbà ibi tí wọ́n ti máa kó ẹ sì bá ń dárúkọ nọ́mbà tẹ̀yìn náà níbẹ̀ wọ́n. ó yá sàlámù àlékún ọ̀rọ̀ ó yá. lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Ibrahim Ayilara láti iṣẹ́ Shafihin Divine Healing Global Limited. òun náà ni a ti ń kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀dọ̀ ẹni tí ògùn náà wà àfà Muhammad òun náà ni orúkọ rẹ̀ +234 à ń gbà ó ẹ máa sọ́ọ̀tù à ń gbà ok ẹ bá tún nọ́mbà náà pè ok +234 àbí +233 ṣé ok nọ́mbà Nàìjíríà ni ẹ ń lò ẹni ò tí ní Ghana nọ́mbà. ẹ wàá mọ tẹ́sí báyìí ẹ bẹ̀ ń tọ̀ wọ́n á fún wa ní nọ́mbà Ghana àwọn ó yá ibà tún nọ́mbà àwọn yẹn dùn. ó yá. 62 nọ́mbà tí wọ́n nìyẹn tó fáfáná èyí tí ẹ bá fẹ́ rí gbogbo àwọn pírọ́dọ̀tì àwọn oògùn tí wọ́n ń dárúkọ yìí tó jẹ́ ìwòsàn tí wọ́n ń ṣe jáde ní ilé iṣẹ́ bàbá wa ní ilé ìwòsàn tí àwọn bàbá wa Ayilara láti ìlú Nàìjíríà ní Ìbàdàn tí wọ́n ṣe jáde táwọn èèyàn sì ń kó wìtìwìtì níbi táwọn náà fi ráǹfààní ẹ̀ tá a fi gbé wá sórí ìkànnì wa yìí àwọn ẹni tó wà níbí ẹ máa fọ́lù wa nọ́mbà Ghana rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run lórí ètò wa tá a tún ṣe nírọ̀lẹ́ lẹ́yìn ẹ gbọ́ nọ́mbà náà tún nọ́mbà pẹ̀lú àwọn ìpolówó wọn àti pé lára àwọn ìpolówó wa náà ẹ padà rí gbogbo nọ́mbà gbogbo ẹ̀ níbẹ̀ nọ́mbà ń tọ̀ ní +234 ní WhatsApp ẹ ti lè bá sọ̀rọ̀ báyìí o 7038504362 nọ́mbà ẹni tí àwọn pírọ́dọ̀tì àwọn oògùn tí mú ara dá ti jẹ́ kẹ́ni èèyàn bọ́ sípò padà òun náà +234 703-850-4362 kò jù bá mi lọ bàbá ẹ bá wa dápọ̀ nọ́mbà àti náà. Okay. 8078742569.
sọ́tà àbòpẹ́ méjì. Ok. +234 70 38 28 31 53. fún àǹfààní ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ pe dókítà wa tẹ́ ẹ fẹ́ béèrè ìbéèrè nípa tó ń ṣe yín bóyá ìtẹ́ ẹ̀kọ́ dáadáa àbẹ́yìn tó pé àkàgbọ́dí ẹ̀ wá fẹ́ pè wọ́n kí wọ́n lè bá yín sọ̀rọ̀ nídà kọ́ńkọ́ nọ́mbà nàìjíríà wọn tẹ́ pè yín ẹ fi kóòdù nàìjíríà sí +234 807 874 2569 +234 807 874 2569 tàbí +234 703 82 83153 lẹ́ẹ̀kan sí nọ́mbà lẹ́ẹ̀kejì +234 703 82 83153 nọ́mbà tẹ̀lé wọ́n sí tẹ́tí fún whatsapp wọn nìyẹn fún ìtẹ̀ wa ní ìtẹ̀fẹ́ pé òun ní dàrẹ́tì tí ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ ní whatsapp kò jù bá ń lọ ẹ ṣe bàbá wa ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí àdúgbò ní iṣẹ́ yín. tọ́ tó ẹ ṣe àdúgbò ẹ á tún pè yín lọ́jọ́ mẹ́jọ àwọ̀ àkàtúntò yín wá sí orí ìkànnì yìí torí nínú àwọn púrọ́dọ̀tì ẹyọ kan lára ní àyè gbà wá láti gbọ́ dáadáa adẹ̀fẹ́ gbọ́ ẹyọ kan yẹn inú wa dùn pé ìsàlàyé ẹ̀ dáadáa àwọn púrọ́dọ̀tì ní ìbẹ́ta àtúntò tí wọ́n gbé lọ́wọ́ ẹ̀ tún sọ iṣẹ́ tí yẹn náà ń ṣe tó bá jọ́ mẹ́jọ ní dèdè àkókò yìí ẹ bá wa fi sẹ́mi torí pé àwọn èèyàn gangan ní àwọn fẹ́ kí àǹfààní kìíní yóò kárí gbogbo ìlú so ẹ bá wa fààyè rẹ̀ ṣé ká bá pè ní jọ́ mẹ́jọ ṣé ká má retí yín ẹ ṣeun gan iléeṣẹ́ yóò ní jóná wọn ẹ ṣe gan jazakumullahu khairan jazaa náà salamu alaykum tó àgbọ̀ àmín ẹ ṣe. sọ fún mi ló kò ṣẹlẹ̀ rí láyéláyé kò sí ẹlẹ́ kápọ̀. Ilera lọ́rọ̀ lètò ìlú gbọ́ngbọ́n ní Ilera lọ́rọ̀ lórí kẹ̀kẹ́ ti tẹ̀tì máa ń gbọ́n náà ní ẹ ti mọ̀ pé àwa kì í he ìrà tí ò bá ti lọ́mọ nínú bẹ́ẹ̀ ni o iléeṣẹ́ kẹ́yà ti fi iye tó dáńtọ́ tó pè ní ohun tá a bá ti rí pé yóò ṣàǹfààní fún èèyàn làwa máa ń wá káàkiri èyí tá a bá rí tó lè pa àwọn èèyàn lára sùn fún ọkọ̀ kò ń bẹ̀ nítorí pé Ilera lọ́rọ̀ èmi tí ò játa èmi péńtí èmi tí ò játa èmi yẹpẹrẹ tó wá ń játa tó tún jẹ dáadáa tí ò tọ́jú ara ẹja tọ́jú èmi kálíbà gbádùn ọ̀la o Ilera lo oògùn ọ̀rọ̀ Ilera lọ́rọ̀ lòtù gangan Ilera lọ́rọ̀ orúkọ tèmi Taofeek Shafihin alápàdé wọn bí ìlú Ìbàdàn kò bọ́ ọmọ jẹ́ ní bàbá tó bí mi lọ́mọ yòókù ti di ọjọ́ mẹ́jọ lórí ètò Ilera lọ́rọ̀ yìí ẹ̀pàdé wa jọ́ mẹ́jọ pẹ̀lú dókítà wa tí ó wà Ibrahim bàbá wa Ibrahim Ayilara náà ni wọ́n padà tó fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí àkọ́tún àwọn òògùn míì lẹ́yìn tí wọ́n ṣe ní iṣẹ́ wọn ẹ̀ṣẹ̀ àdìpẹ́ olùkọ́ àwọn àtàjọ́ ṣẹ̀ṣẹ̀ lórí sí akérè yìí àwa wa bí gbogbo mẹ́jẹ̀mú àwọn madam olùkùnmí olùwàkùnmí madam stanley nínú àtòrí ìgbòhe ẹni àwọn òtí ò gbọdọ̀ wò lájà wa Mansuratu Àjọkẹ́ ìwà kárí gbogbo wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú alájà wa káyà ìwádìí ni ọ̀pẹ́ ìbìtì ti wọ́n mọ̀ ní sí àlè jábọ̀ àwọn aláwọ̀ ìlànà àmàbá àní fúnra sàwátì ó jábọ̀. Assalamu alaikum, èèyàn mi àkàbà ọ̀la lókì ìjọba Mọ̀sùlùmí mo tún ti dẹ́gbẹ̀lẹ̀ dèdè ìṣòwò kan wá ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀. This quasar flusher. Remedy for 2 more. Toxifier. This quasar flusher. Supplements. Welcome to Chicago. Health and care services.